That's number one. Èmi náà wá ní ìbéèrè fún yín. Ta ni bàbá tó bí Muhammadu? Ta ni bàbá tó bí Muhammadu? Ẹ farabalẹ̀. Abdullahi ni. Ìtàn tá a kà ẹ máa dà ẹ farabalẹ̀. Ẹ fún mi ní ẹ̀rí ìwé tẹ́ ẹ ti kà á tó sọ wípé Abdullahi ló bí Muhammadu fún wa. Tí bí ìwé ìtàn nìyẹn sírọ̀ náà ń pè é. Yín ò lè sínú Kùránì. Ẹ sọ ibi tó wà fún wa kẹ́kà fún wa fẹ́ mọ̀ lálẹ́. Sírọ̀ ni ìtàn ni. Ẹ mú ibi tó wà jáde fún wa náà. Ẹ sọ sírọ̀ tó wà kàkà lálẹ́ yìí a fẹ́ mọ̀. Ìwọ ni kò lọ kà yẹn náà mi prepare fún yẹn. Okay, ẹ ṣe sùúrù náà. Ẹ farabalẹ̀ sá. No, àwọn la ó pẹ̀lú tabawa now. Nínú kitab Tabakat Al-Kabir nígbà tí mo ń ka ìtàn genealogy Muhammadu wọ́n ní Abdullahi àti Abdul Mutalibi bàbá rẹ̀ wọ́n mú Abdullahi lọ kó fẹ́ lọ ṣe wedding lọ́jọ́ náà. Abdul Mutalibi náà wá rí obìnrin tó like ńbẹ̀. Abdullahi fẹ́ Amina. Abdul Mutalibi ìyẹn fẹ́ Alad. Kí ni tọ́pìkì alálẹ̀ yìí náà? Mo sọ ìdàgbà ẹ̀kọ́lá bá wà náà. Síbẹ̀ yóò ti sọ̀rọ̀ nípa Isalata àti Jésù. Ẹ ti ká náà bèrè tí wọ́n náà lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ kí là ń bá lọ Ẹ farabalẹ̀ yìí náà máa dáhùn ti yín náà. No, you don't take us out of this context. Sẹ́yìn báyìí àti dáhùn ẹni tó bí Muhammadu ni. Iṣẹ́ ìjẹ́ tàbá nìyẹn yẹn ń ṣe Lagos sọ̀rọ̀ náà. Ẹ jọ torí tọ́lọ̀ Baba Ustaz. Ó yẹ ká bí mi ò ní monster this to talk. General talk. Àní tọ́pìkì náà. Ẹni sọ̀rọ̀ sà. Irọ́ ni ẹ̀rọ àní tọ́pìkì. Ẹni sọ̀rọ̀ sà. Wọ́n fẹ́ dáhùn ẹni tó bí Muhammadu nìyẹn o. Wọ́n fẹ́ dáhùn ẹni tó bí Muhammadu nìyẹn o. Wọ́n fẹ́ dáhùn ẹni tó bí Muhammadu nìyẹn o. Ṣé ti rí wọn o? Tó bá rúnú àlóyún kó pàdé mi ń gbòòrò náà ṣe wọ́n challenge kó wárí mi gbòòrò. Ẹ dá wa lóhùn bíbá ẹ lálẹ́. Ẹ dá wa lóhùn bíbá ẹ lálẹ́. Ẹ má dọ̀jì question yẹn. Ẹ má dọ̀jì question yẹn. Ẹ jẹ́ kí ẹ dá wa lóhùn bíbá ẹ. Ustaz ẹ má sànú ẹ farabalẹ̀. Ustaz ẹ má sànú ẹ farabalẹ̀ jẹ́ kó àwọn bọ́ọ̀sì máa dá ẹ lóhùn ẹ̀mí ń dá ẹ lóhùn bóyá kò mọ̀ mí náà. Ẹ jẹ́ kí n béèrè mi kẹ́ ẹ dá wa lóhùn question yẹn ẹ jọ. Ẹ jẹ́ kó béèrè Based on ìtàbà ń bí lálẹ́ yìí ni o. ẹ jẹ́ kó béèrè náà tẹ́bà tẹ́fẹ̀ẹ́ dáhùn that's fine. Ẹ jọ ẹ fọ ẹ lọ́wọ́. Ẹ ṣe because gbogbo aláwa ń bì nígbà tí wọ́n béèrè nípa genealogy tọ́ni ilé tí lùkù kọ ò dáa kò rí báyìí so àgbà kùdù ọ̀fẹ́ béèrè ti Muhammadu kò díjà so ẹ jẹ́ ká béèrè ti Muhammadu náà so ẹ ṣe púpọ̀ thank you so much. Now wọ́n nígbà tí àwọn méjèèjì jọ lọ wọ́n fẹ́ Amina fún Abdullahi Abdul Mutalibi náà rí Alad òun náà sọ pé òun fẹ́ fẹ́ wọ́n ṣègbéyàwó papọ̀ lórí ìjókòó àṣà wọn ni pé wọ́n á wà pẹ̀lú obìnrin yẹn fọ́jọ́ mẹ́ta wọ́n dẹ̀ wọlé tọ̀ ìwé yín dẹ̀ gbé wá fún wa pé ńgbà tó wọlé tọ̀ ìyàwó wọn Abdullahi jáde lọ ó lọ sí òwò láàrin oṣù mẹ́ta sóṣù mẹ́fà Abdullahi kú bàbá yìí náà ti wọlé tọ̀ ìyàwó ẹ̀ wọ́n wá bímọ wọ́n bí Hamza tí wá wà lọ́mọ ọdún 4 kí Amina tó bímọ kì í ṣe pé bóyá Abdullahi wà láyé o tọ́ wọ́n ní ìdádúró ọmọ Abdullahi ti kú lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n ṣe ìgbéyàwó Hamza tí bàbá ẹ̀ wá bí tí Abdul Mutalibi wá bí yẹn ti wà lọ́mọ ọdún 4 kọ́tùsẹ̀ tó wá bí Muhammadu ibo lámìnà ti rí oyún tó fi bí Muhammadu ẹ fún wa lẹ́rìí ẹ̀ lálẹ́ yìí. Lọ́bẹ̀ lọ́wọ́ gọ́gù yẹ kó ń bá wa ẹbẹ̀rẹ̀ mi. Ẹ̀sìn rẹ̀ lọ ẹ̀sìn sàlámù rẹ̀ o Ustaz ẹ̀sìn kíkó ìsìlámù o. The main actor in Islam ẹ mọ bàbá tó bí wàhálà dé wàhálà dé. Ẹ gbàgbé ẹ ọtí yẹn kọ́ náà. Ẹ jẹ́ káwa náà dá sí nǹkan. Ẹ má mú guest mi sọ.